ẹ̀dàrí ọ̀gbàgbé ó ṣàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ̀n ẹ̀ tọ́lẹ̀kọ̀ inú mi yẹn náà ẹ̀dàrí ọ̀gbàgbé ó ṣàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ̀n ẹ̀ tọ́lẹ̀kọ̀ inú mi yẹn náà. Remix. Adọ́wọ́lúwa agbóná ayélujára rẹ̀ wà á take it easy àwọn sì ọ̀rọ̀ fún wàá rò yọ̀ ọ̀rọ̀ àríyàbá ọ̀yẹ̀bá rí hàn òbọ̀ èkéṣù ni mo akọ́ sálọ̀bá wà á finish ẹ̀bá ìlànàbọ̀ làbẹ́ òhàwọ̀ ẹ̀ á mú agbọ̀n ọ̀bọ̀nà yìí àwọn akẹ́yà àdàzọ́ ní àdàzọ́ wà ọ̀bọ̀nà mẹ́kí àdàmíwò èkéṣù ni mo akọ́ sálọ̀bá iná òhàwọ̀ yóò yà lò wẹ̀ èyí náà gbà lóye bẹ́ẹ̀ gbà lóye àgbọ̀n ọ̀mà ẹ̀ òhùn yà tọ̀ òbópẹ́ ẹ̀ ní ìyànà òhùn wà wọ̀ ẹ̀ àhàmì family a family ahọ̀rọ̀ ahọ̀fọ̀ a ìyá ṣùwọ̀ wọ̀ náà wà ní pẹ̀lú ha lè wá sí wa mo hàn mọ̀ wòhàwẹ́ iná wọn sàkàwé wà ẹ̀ sàkàwé iná fọ́dọ̀ wọ̀ ẹ̀mọ́ iná wòhàwẹ́ Africa abroad oríṣi àrítọ̀ owó iná iná ìwáta iná wòhàwẹ́ ní ìwé tó wù ọ́ ní ó wí kéde tàṣà iná ẹ̀kẹ́sì náà wòhàwẹ́ bínú gbòòrò ẹ̀ náà iná ó ní ẹ̀kọ́ tó bá ẹ̀ ọ̀rẹ́rẹ́ ẹ̀ná fi bọ́ ìpínlẹ̀ ẹ̀ná fi ìwàzó bí anáyọ̀ ọ̀hún ọ̀nà ẹ̀rú rẹ̀ náà ìfàtẹ́ òun tẹ́kì ìrìnàrẹ́ ọ̀rẹ́rẹ́ náà ó yánu ẹ̀ ẹ̀dẹ́ ìgbòho náà fi wí pẹ̀lú wíwèrè lóyìn sàárù mẹ́ ooo wíwèrè lóyìn sàárù mẹ́ ọ̀jẹ̀ rẹ̀ wùmọ́gùn rẹ̀ dè yìnbọn agbọ́n ẹ̀kọ́ ayé àfọ̀yẹ́rù wá àwọn ọmọ tó wẹ̀ mọ́ wọn náà ilé pẹ̀lú apá màgbọ́dá agbọ́n náà rẹ̀ yẹ gbé òtàwé rẹ̀ iná ọ̀hún wíwá àkàmọ̀wẹ̀ ọ̀nà ẹgbẹ́nu délódẹ̀ iná rẹ̀ ilé ẹ̀tí ìlú báwò mẹ́kọ́rọ́tọ̀ gbọ́n lódìkì mẹ́kọ́rọ́tọ̀ àwọn orí ẹ̀rí ẹ̀ wò orí ẹ̀rí ẹ̀ wò àwọn mẹ́kọ́rọ́tọ̀ mẹ́sàn án lódìkì ẹ̀rọ mẹ́yìn lè fà àwọn ọmọ mẹ́rin ìwọ́n náà ẹ̀ tí a dà wọ́n wọ́n náà wá dà ẹ̀ àwọ̀ broda agbọ́dọ̀ wáyé wẹ̀rẹ̀ wẹ̀wẹ̀ àtẹ́kẹ́ ìṣọ̀wà ìsì ẹ̀wẹ̀rẹ̀ àpèsàrò ẹgbẹ̀rún náà pèsè àbò olùmọ̀wẹ̀ olùwàgbà tílé ìwàgbà lè fẹ́ wà á mórí owó èmítà wà á yàkìlá ọ̀kẹ́ jàkàd rúnà àti ẹsẹ̀ ọ̀gbẹ́ni ìbẹ̀rẹ̀ wà kúrẹ́ àkókò ní ẹ̀fẹ̀ ọ̀nà àwọn fìtì àgbọ̀nà àwọn ayélujára rẹ̀. Igbo kwenu Igbo ra Igbo kewa ira bi age sidina wa pe bo gbo ohun da we Igbo iyan molas o Igbo ige yam roba to ene pari upa ona kedi freezer o ke lawo na tiye koko sidi ma ogeshi oju ya lawo wa tamira ira wu na wori cemetery ora ore mortuary ona lawo di freezer ona gwe ibe na sin asolo ine oji gburo la wa pe where is your father? Oh, my father is dead. Oji wa la wa never na dey pari ejo ma ga block iwe di freezer oji use gwaliwo for feyan Capron, amamigo, aike di freezer na wame. Aike di freezer okbiaze zeme. Ana esiliye. Ati guna se papa de mortuary. Awe as we not see money take for better mortuary, no we put for the one we get for us. Eh jina fini were e Capron, we yes sir. We babalawo ni we ma fi won ware. Na ya we do cinema. Sister mami egbe wa mo na. E gbo na ze yin na never die finish. Iye do wa ka bo pe bon egbuwa. Eno se na wonu waka bo pe bon egbuwa da we awon la soga do edo la soga wa edo bi odion. Apa we do ebo la yin opa ni afi awo agbon na. Iye obi yin na te handset ipin nínú wa lo na. Mo yare e hin atamu wa. Ma wo wa te era me Mori mele uvie ni jera maye mebedeme na ye nowe rame Andrew Osawawo ma won gba Arisolu market Andrew Osawawo tamara wo se no wa don na baba no kia o magagba ye no kodo ebe na wa hon Nokia, what is the meaning of Nokia? And now when you talk for this side you not see that side, but now that is Nokia ara ya we Nokia na do sawo na we ejeri eje no go me o ko bugbo wagon na esi ibugbe esi ori ayin ya ebe na we si ara we sim card iye do ni yaro Italy wa do waga mosi imene so wo àwọn pari wa meke bore bedi e una wa fe oge be na we ansi mesh e do na yawo si mesh o pi apa na wa re lodon o ki o ma gegegege e dede gbe moto re yari yaro lodon
ebe na we wa anyị hu no piano na ya aje ere bo hu ana ya we Motorola the man always throw motor when to bene if you sani ga re Spain iyo ini iya rawo iyo ro mi jara oju na kwede o la pana ga kwede e police ya na kwede we Spain olekia o le se que no te ye Esam na me oria waki turaya e police na mudia ona khosi ani kenya mudia what turaya ana ya we turaya wa ekuru afia we sergeant amayo na ya we sergeant e ga de killer kerosene na ga to bedo e ga be jese na ya gini ya e ra gi jotele Esam nekere e na tiye me e ga ye me ra we potoki iye esamugien iye woki ona mo last speaker mala se ebona wa adam yo esamugien bona we what samgien ana ya we samgien right to boy you afia we Samsung ana ma ya we Samsung here ana do koke ma ya fefefe no bi si wan ana do koke ma ya fefefe no bi si wan be Nigeria e ga ni we otenere evako dorusi ona de afon Islam awe Sam yen ga fi de London ari the competition ni evako or win ana do amo Samsung ni aya mo Samsung ni ake do aye de obi do we iyonare ebona we January February ebona we February ayo do na ime ebo May ebona we March I don't know wa we so na gbe wo ebe na we pray ebo na we May na we ebo na mo na we ujo na we June na me we Ulaya na we July na we August na we tebe na we September na we October November ebona we November wa do December ebona we December wa ko boni yedu work ebona we work clock hour ebona we hour minute ebona we minute wa me do onya ta bona ko boni yedu ebona za yunu oni sasono ebona we ni sasoni omo ada na be gwa ebona we Amada Total ebona we Toyota Lorry ebona we lorry ubonu ebona we bus Volvo ebona we Volvo wa pe boni yedo apa we do ebo eti we mi opa na ri so na me awon peru yen na mani we do na ri ya yen ra me Pastor Chris na so ya peru yen na ma le Chris o ye ni ya titi awe ya ni peru yen na ma Chris ma gi yan gi yan do we de area weje ariwo we sakpo eya na salo etimi na titi ona titi era mele sasi west no ma ona de we film ona de yo saifuwa ona wa titi na efimi na yu we do na wona re sayo na me titi wa ko do wona we film re sayo no tell la jana sailao iye ta meno jerienje mo je Benin blood ya wa gbe mo go wa gona mo no ye mo do era ne no so gba si loge ke no waye oto ora mo se emi pa ni na no wa ni ke gun asin iwo wa ye na ibi aje so le na je pako o ma bo mi wa mo segbe wa pe bo ni bu wa ewe aje fi pe bo ni bu wa ge pako ki we pe bo ni bu Mekia ọmọ aje ọmọ ìpako yáyá ẹ̀ ọgbà ẹ̀wọ̀n náà ó ṣẹlẹ̀ rẹ̀ gbogbo ẹ̀ta múlẹ̀lẹ̀ báyìí sákàsí yẹyẹ wàyà lè máa ìpako wàyà fún òbí ó ṣọmọ rẹ̀ máa gbogbo ẹ̀ta ọmọ gbogbo ẹ̀jẹ̀ wọ́n lu àwọn ọ̀nà orí ọdọ wà orí ọjọ́ wà fún ọlọ́wà wọ́n sí ilé ẹ̀dọ́ ìpàdépọ̀ àrẹ́dọ́ wà ní yé libya rẹ̀ lọ́rọ́ wà láwà ányí ṣe ìyìn wà ìdígbò yá ìyìn wà wọ́n ló yẹ dùnmọ́ yé libya ọmọ ẹtì láìtàlì ọmọ láìsílẹ̀ ayé gbọ́n máa báyìí wà rẹ̀ ṣẹgbọ́nù ányí ṣe ìyẹ́dọ̀ ìwà kẹ libya rẹ̀ wọ́n fuck you nigga
O saro keli biare omadare. O saro fuck you. Who that way so obijamet omare kebe. Ese saro na obeso. Ese fuck you. Fuck eyena ladia. O saro o tueno fuck ya. O saro na we mona fuck you mother. Many you why fuck you meba. O saro awu na. Iyego akoboni amazing. Awiyego na wona ma wona ne imaya hye wa sedo edo hie lodone ira na go shimole no ma o to mosi e no so na ni yedo no so na ede iwa mu ede Friday ari wa resi pass mo bo ari eta junction ye wa resi pass yo to ye kike ekele slippers no da imani burial ya gbe wazo nya flexibility side abeg me na not do burial like that. Ọ̀hún ṣàgé gàjé kan kò ṣàgé ẹ̀. Òpè àná yóò kórè ní ọ̀rọ̀ àbíọ̀mọ́ra tí ẹ̀ yóre. Adéfò gbàgùlù. Òkè ra gbègédége àsámẹ́tọ̀ múnẹ̀ gbẹ̀yìn. Ọ̀dàyànra kèbí ẹ̀ palo ATM machine ẹ̀ ọmú Yorùbá. Èníwọ̀n ìrámẹ́kùnrin àsán òjì ìgbèrèdè ìyẹn mìíràn asset. Igariku oji gbereude ihe mere asset edokpanado aro ina arakuwe ukpete cemetery ni Lagos Road okmiterurani ekeni na wariku ni wari biekikpe ya wari so ariyo eni ya mere asset dode by wallet ni that day okpana wa saladia owe where your asset and your wallet ina we yo wari keri one your tana ina ba wa no ka hune awano kubo teladia and I you again when I dey alive una collect my handset and my wallet when I don sit die so una wan collect am again yala wakwatata wele ya we dey co spirit. Awokpe anori oholo mose euro eta seriku ya wawo hawo oniru ogwe jagoyi na mari oholo mose nori atutu poyoyo ya wawo hawo oyo bogbubo owo emade okere wa pobo ni menensi nokia ebi okpado ni vie sawo no sonore ivie do ahia tennis owo wa domo ni wae owo no pe ana otinye noro edene na MC Maburu the Africa journalist. So kwa ìyẹ́sà hìá tennis hìá yìí ló mọ̀ wáyọ̀ òhìá gbé wà ọgbẹ̀ nyàhárà wà wùhàmá. Ẹlẹ́mu hàn ayé àpìtà ọ̀wẹ́gẹ̀ nẹ́dẹ̀ ọ̀hìá rẹ̀ àọ̀hìá kéésù ẹ̀yà wẹ̀nyẹ̀ dọ̀bà mi ọ̀wẹ́ enokpe ayika yobọ fieri na regbe nokwu enokwe yobọ fieri na regbe nokpe a na-emu n'ususu egbe n'ebotere kiss dode by romance agwa na agije na itaba kaikai ga ma dagbero da enokpe asitaba enokwe we kaikai o dawu ga orila wuno dawa dore eni wa to wa ga musi MC Nokia ala na pe boni men MC Nokia kere atabaruda okona pe molokugbe aya me visa ikwetu sulu market ra owelu market aya oyo dopa warego sa grammar school rani wa gori aleke no live de ogen ba son ibele kipe a mo yara ai gbe bai o ra die awo pe alo la ai gbe ai me handset ẹ̀dọ́pánà wàárọ̀ èdèdọ́pánà wàá lóyún bẹ́nàdì bẹ́ẹ̀ ni èdèdè wàá lóyún bẹ́nàdì ni wà níbẹ̀ kíkpé anínà wà zẹ̀rí o ọ̀pánà wà tó gíva ẹ̀ náà bẹ̀ èdèdè dè kàn so àyíwáyé èdèdè náà lòdẹ̀ ẹ̀ náà pànà kò yọ ayé wa kò yọ ní yẹn wà rí èdèdè rè anáwà gbèdèdè gbèkéré wàwàwàwàwàwà ẹ̀ wà gbèdèdè kéré wàwà nẹ́ni wà ẹ̀ ọ̀pánà ìtògé ìwàgì máa lẹ̀ ìmà gbẹ́dẹ̀dẹ̀ kéré wàwà náà ó lápá àdúrà màmá tí màá yé ra yọ ìwà ní ogévà náà lẹ̀ lókà ó náà lẹ̀
oiso gbeno pogi adede na ida iwekun laro ire wa yare ma ba son ya hoya ope ni ri eyen do na se ase wo pa wa ro ede awa gbe oda ti oti en oro ewebo broda o mamu weyewebo oti ona tamewe mekedo aro spade na ugweze mela mere nu were leze ona we broda afia mero wa weni kezi po bahwe ya hwe do wa we spade so kweni gare we boni ona wa ma afia mero oti ona itamewe uga sezeko eze babish udo yeze wa hwe do wa yen we spade ona we broda afia mero ọsẹ yẹn lẹ́yìn wá gèlè sẹ̀sẹ̀kọ ẹ̀sẹ̀ babish ọ̀nà wà dé yẹsẹ̀ ọ̀nà sọ̀ àhwẹ́ ọ̀gí sẹ̀ hwẹ́ ọ̀gí tó mu welcome to Ghana ọ̀nà wò dá àgbọ̀rì ẹ̀wé bóni tí yẹn sọ ẹ̀ náà ọ̀nà dẹ̀ gbé dé yẹsẹ̀ Ghana ọ̀nà sọ̀ àhwẹ́ ọ̀gí sẹ̀ hwẹ́ ọ̀gí tó mu welcome to Mali. Ona wo hia yeye ona de gbede yese Mali ona so ahwe ogise hwe egeno ya to mu welcome to Morocco ona se Morocco me si Morocco si Spain ego eta ma wa de yese Morocco ohwe ya ladia wo Spain ona de yese Morocco ona so ahwe ogise hwe egeno ya to mu welcome to Uteco community. Iyoko wera na eso to so ori na yala dia owa mu gbo karira now
yo pedia meya. Demo, iye viswe la qualido. Orizo solena. Orizo soleno. Kaide, avec monito. Mama mienia, avec monito bono. Ropa mariere. Ropa mariere. Saniye se bamemo. Koriye mona no si papo. Ona si papure. Nana miemo. Agabiomo or Kiaso School, Hadi Government School, Western Boys School River, Edo College River, Batista School River, Olua Power School, Iwaji, Nahijena, Runda Igorene, a private school Agidium Mojo, I asked 50,000 with 10. Have a fellow private school, I got a repeat what's the next man? Ina Mobi Okakpari Nedia, a private school you. Any Tiana were clever student, how are you? Or we fine. Any no takpa. You know who state and capital of Erejawa. Or Hanamak Boma Mume, Onawasun. Data Asaba, Ondo, Akure, Lagos, Ikeja, Enugu. You know where Ghana. Erejawa Rubono. Why Karejawa Kanugu? May no state and capital of Erejawa. Uya Tenika Jamane. Erejawa Rujo Bamano, to be Minagi Mue, Inagi Tiema, state and capital of Erejawa. Why Damio? Ubawa, Wasota, Uselu, Anigboro, New Benin, Efei, Urubi, Iyao, Tesame, Maeke, Siloko, Ogwala, Ekewa, Garlic, Bobai, Rama Park, Sapla Road, Coca-Cola, Opa, Goroti, Medica, Isosa, Okoro, Iyaji, Ego, Ayobolo. When I'm in Mali Day, I'm in a Kajasi Day where you are. When I'm in Mali Day, I'm in a Kajasi there. Okay, Jasi Day, Mahia Bridge, break. Naname Mali Day, everyone in Mali Soya Gogoji. How will Morocco go better? After they ask the Morocco Commissioner of Police, how will Mali Day, Buffalo Sodia, Morocco Bible? Tell you a day. Esumagime over here. Etene makajasi hu aru halari here. Iya be se here ya magbene gbe ayegbe to denera ne suyele okpara wa dueri esumagi no dueri. Sune ite gateman ona winwe bola here re na gateman na waru ha ona we don tin ha ni no wakala je suna no ona we dobi awon weki owo mi jemi suna we no fi na we jemira. Nupo de varola de so na we de won wekede o America so na we no hokia ona we America ra nupo gi anola de so na we de won weki o we Nigeria we Nigeria o we do state
where negotiate ọhúròmì ẹsẹ̀ wẹ̀ bí wọ́n mẹ́ ọ̀yì gbúwẹ̀. wọ́n àkàmọ̀dé ẹ̀sán wọ́n tún ẹ̀yà sẹ́nà ọ̀yẹ̀ sẹ̀wẹ̀ yà gbúwẹ̀ ọ̀wẹ̀ ẹ̀sọ́ ọ̀bọ̀. wọ́n àwọ̀ ẹ̀sẹ̀ lórí òbò ọ̀yàwẹ̀ yà kórúlu ọ̀wẹ̀ wọ́rúlu. wùsẹ̀ náà sọ̀pẹ́ yàmúlòrò lápò ọ̀rọ̀ àsókò abidjan anamúmẹ́ irisuma ẹ̀dá mẹ́rán. oge wagima ba oge nata ẹ̀rẹ̀ ní ẹ̀dẹ́ èso wo ni ẹ̀mí dọ́là òwe kàtó ní ẹ̀ ọ̀rìjà yìí iná àríyàn èso wo ni ẹ̀yà dọ́mọ̀ bọ́ọ̀fù specialist yẹn wà gbèlè ẹ̀wà iná àríyàn èso wo ni ẹ̀ bísí gbèlọ́mà iná àríyàn aṣọ yìí nana wẹ̀ bísí gbèlọ́mà ọ̀sẹ̀ náà yìí ni ó wà ọ̀bùkán yẹn ìlú bísí kọ́ yìí ọ̀nà wẹ̀ ha lọ́nà owó kí yẹn náà yẹ bísí gbèlọ́mà ọ̀nà lù bísí kẹ́yìn ọ̀nà yẹn wù omi okoko ni ẹ̀dá bọ̀ náà ọ̀bù kí ẹ̀ náà ọ̀nà lálẹ́tì ọ̀nà wẹ̀ wọ̀n náà ọ̀nà wẹ̀ bìsì náà wọ̀nyẹn rí ẹ̀ ọ̀nà wẹ̀ kpanu hàn mí gbìyẹn dẹ́ bìsì náà gèlè gbọ́ma dẹ́ gbọ́ma ọ̀nà wẹ̀ náà yàn áhẹ̀ ọ̀nà wẹ̀ yẹn á tiẹ̀ kìtì yẹn ni ẹ̀ mú bìsì náà ní kìtà yẹn ẹ̀ kìtà yẹn gà rí ọmọ náà wú yẹn rí bìsì náà gbọ́ma ọ̀nà ètì kìtà yẹn ọ̀nà wẹ̀ jimmy come and eat base ọ̀nà ìwà bìsì ní yéèfà ọ̀nà ìmùbọ̀pá ní kìtà yẹn ẹ̀ kìtà náà rí ẹ̀ ekita ari ọ̀nà wàrà wà ọ̀màwù 2 hours ọ̀màwù 3 hours ọ̀màwù ọ̀nà wọ́n bẹ̀sẹ̀ náà gbọ́ wa ẹ̀yìn tó bí ẹ̀ náà mú ẹ̀ ebẹ̀sẹ̀ náà kẹ́lá ní ọ̀nà rẹ̀ mú ẹ̀ ọ̀nà rẹ̀ rí ẹ̀ ọ̀yí wàrí ọ̀nà ọ̀wárí 2 hours ọ̀rí ẹ̀ nìkú náà wàrù lẹ́rẹ́ ọ̀nà wẹ̀ dáàdì Jimmy don die ebẹ̀sẹ̀ yẹn gbọ́ wa ọ̀nà wẹ̀ yẹn lá ebẹ̀sẹ̀ náà wà gbé yẹn wọ́n kí wọ́n wà gbé yẹn ẹ̀ family yẹn kéré ọ̀yẹ̀kẹ̀ ẹ̀wẹ̀ òbọ̀wọ̀ kí yẹn láyẹ̀ yín ni ọ̀nà wọ̀ yẹn wà ká àbọ̀ gé gbé yẹn ni ọ̀nà wà là chemist ọ̀nà yà adẹ́lu kùn nà yà hu ọ̀nà yà wà mìnà yìí ọ̀hìn mìnà yìí ní ìkùn ní ìmùnà rẹ̀ kù yìí ọ̀sẹ̀ tẹ́sẹ̀mẹtì nẹ nọ́ọ̀rì sọ̀bọ̀nà làwẹ̀ yìí obìnrin náà kù ọ̀nà káàdù ká mà sí wẹ́ Jimmy don die ọ̀nà ìwé rẹ̀ gbọ́dọ̀ lẹ́rẹ́ ọ̀nà ìbọ̀ ọ̀nà wẹ̀ daddy the motor wey kill Jimmy we don cash am and the pápá rẹ̀. ìtàn zero ní tàdé ibùdó ọgọ́ HIV ẹ̀yìn lórí yìí náà gbọ́n wàhálà rẹ̀wẹ̀ gẹ̀ wá ìzì ló wà lè lọ lórí ọ́ wàhálà ìbọn mú ẹ̀kún wọn wá mú ní ọgẹ́ wẹ̀kẹ̀ wàhálà ẹ̀kọ́ ìbọn kan pé wọn wá gẹ́ wẹ̀kẹ̀ ọ̀wọ̀n sí mọ́ pa ọ̀wá bẹ̀rẹ̀ bókòkò náà yóò sùn àwọn wa bọ̀ wa sọ̀rọ̀ bọ̀ gbàá ìgbà yìí náà wà mú kogi ẹ̀ ní ọ̀nà rẹ̀ wíwọ́ bọ̀ làwúrò ọ̀nà wíwọ́ bọ̀ hàrà ìsàbọ̀ ọ̀nà wẹ̀ ìgbà yìí náà ti náà wẹ̀ what am I doing wíwáwí ọ̀gbà ẹ̀rìn náà wẹ̀ ọ̀gì ayé ọ̀nà rẹ̀ bọ̀ ọ̀nà rẹ̀ wò tó tàn ọ̀nà ẹ̀kọ́ rẹ̀ ẹ̀ yẹ bí tó bẹ̀rẹ̀ rárá ìgbẹ́ni náà wẹ̀ ẹ̀rọ ìbí àwọn náà wọ́n sínú náà wẹ̀ wà tọ́tọ̀rì rẹ̀ aláwẹ̀ òjọ́lá wa kẹ́ aláwẹ̀ rí bọ́ òdá o ọ̀nà rí èdè 2 torchlight ọ̀nà wọ́n ní fìfà ọ̀ríṣẹ̀ wọ́n ní fìfà ọ̀nà náà níbi jọ́nà wẹ̀ wọ́n náà wẹ̀ we are finishing there ẹ̀rọ wọ́n ma the boy náà wà látútọ̀ ọ̀yẹ́ bọ́ọ̀rọ̀ àtàkìrẹ́ náà wọ́n bí àwọn náà wẹ̀ gbẹ̀yẹ́dù àwà gbẹ̀yẹ́ ẹ̀yà náà làwọn náà àìwá kìí the boy wà ń wí náà ní ẹkùn èyí ọ̀yísòyòrè ẹgbẹ́ nínú ìdásó hayi ọ̀nàwẹ̀ wíwáwúná wọ́sínú bẹ̀dá òwá fi egonori ànọ̀rọ̀ rẹ̀ gbé fún ẹ̀dìbò ọ̀rọ̀ wa sàtòrò ètò nìkan ààrí oní màá yà bùdó rẹ̀ náà ó ká ẹ̀yìn ní fún lópo gẹ́fà látàsínáwẹ́ wàrẹ́ lèlẹ̀ àríbẹ̀lẹ́kìfò àrùmíọ́mẹ̀
because ruga iya nyenye so mi aviole egwen everywhere else not a show for face a boy na ya te Okechukwu is pure pass on ahini ona wa do deku ge opa you know we guy na we expert wa no e guy na wa ri piago ona wa ari computer ona wa type certified HIV/AIDS we wa we no keke akune ahewa se iwosobo doni eklewe la ide onyesu ni oni tamawe enu edo kawu mahamawe la wowo la ho egwe ewe tamame agwe iwewe tamame oni mawe ni ye love we kan like I worry very la diawe HIV positive. The boy will be killed or you know where sister we say you are a very good girl. You are very anytime you are gwale agere we wa names ogo doni ma ye do ona o giver o giver o gene ona de se Okechukwu o wa se Okechukwu sare iya ku ne no keke ana we na la workshop káyọ̀dé yóò ìwọ ni tóyìn súnmọ́ àwẹ̀là ọ̀rẹ́ gbò àdúró ẹnìyàn ìmọ̀nàkàmọ́ ọ̀rẹ́ uwe ọ̀màdẹ́hìn ke last 2 weeks ẹ̀yìn ayé kàmọ́ mẹ́wẹ́ ìmúgiagbe àmì HIV positive Okechukwu náà kàwá àrùn wọn wọ́n ìbọ̀rà rẹ̀ òun why they get luck like this. Why they get luck like this? Hey, the girl might understand now. What you take on me now? Since when we they play, maybe one tell you. I know I tell you since myself I did HIV positive. Now be say we know just use condom. Now we radio. Sister na wa gbolo ah. Ora to lemu. Uteri okwo ukakabogo ene dewo biele yo wewe kakabogo da fun we dewo we biele yo ohwo na wo pe ana ina biele meva iya ivana wa aro o ihe gbari 20 years ona dey say yeah Goodluck Jonathan Goodluck Jonathan no ma ona we Usebugbere Nigeria. Where any person no mopa you 5 million. No mova you 10 million. All the way na wa. Ena via mova ni on a 5 million. On a 5 million. Only right 10 million. Ebe na awa ya migo iya ufana wa fi money ena vyo to ena we iya aka ya ye ne de mata no bani yo ona we mata no ya yu vie ona ro le adewa ona do hiya wo kan ona re total ona we o kan enu wa ya wo o wa anyi so ni wa ho ni tama we kedere wa de la wo regri Goodluck Jonathan no we here 5 million mo odo ya me we o salogba okan wa le ma yi ma fe la wo ìwọ̀n mo pare ya ri na wa do ame 15 million oda fún na wa o kan na wa so ona we o so mo na itami mesi ona we ya tamawe ukwe we ni 5 million wire na nia oyi manu ma iri ma ya enjoy owo kan na wo ma ekoyo so pa amugo nile ma eva o kan lo o ona we ekoyo the man na wa remoto ona wa pa oyi wa ri omo nile
Agipa mama obetu betwewe betu agmame betwewe. Hey! Onowe aidede pitanyo wo biomona. We na tota gado mwegbe. Ada fine we. Monica ewo tiare. Onowe ọ̀dà fún mi làwọn owó làwọn ẹgùnmẹ́gbẹ́ ẹ̀pọ̀ ẹnìkẹ́ oníkàmàwẹ̀ kẹrẹ́rẹ́ adé ìnáwẹ́ wàá gbèrè lónìwẹ̀ ìwé ìtọ́wúwẹ̀ làdìrán ọ̀kẹ́kẹ́ ni mẹ́wàá ní orí mẹ́kùn ni màá wáyà bègbè ipa ẹ̀mẹ́fà ní bí ẹlẹ́nu ẹni ẹ̀wọ̀ wà bìẹ̀lì hàn ní Jonathan awìn àgá 5 million náà. Erano wa billion or do fi about when I claim the 10 million. It had been an answer. Anyway, or Jerry Angel or Temo Paba. Then I am me January do say December. Here Tama. When they go why I wear her. Son. September, iamwe November, iamwe December, ukiemeni eimiesa eiaviori. Wọ́n yàsùnmù ẹ́ ebo nàtẹ Afonso Daviero òpèlórí ẹ̀dọ́ ọ̀nàwẹ̀ yẹ̀hónìyẹn bẹ́ẹ̀ nà hìáyà mìíní nà hìáyà tiẹ̀ ukiemeni lórí kẹ́hìn. Ami August ni ọ̀yíwá ayélujára kàmẹ́rẹ́ wẹ ẹ̀dọ́ òkì nìmọ̀mẹ́rẹ́dọ́ ọ̀wà gba ìwé lẹ́nu wòhí amẹ́tí wẹ̀rún da ìwé fáwọn awọ́wọ́ wáyé wáàrí tẹ̀sán ọ̀yíwá sì tẹ̀sán ọ̀nà sọ̀rọ̀ ọ̀nùgì bẹ́ẹ̀ ni wọ́n yà tó ta ni ọ̀nùgì náà wẹ̀. Black yẹ palebane anawe wọrọ anawe iga irọ ọmọdúnawẹ iga irọ ọmọ sẹtẹmbane ẹbùnawa gbóni ìyọnawẹ sẹtẹmba ẹwẹ ní wáyà àríwá ẹfọ èyí tó pàpàpàpàpà lórí ràáyé ẹbùnawu. Obi esan ọ̀rẹ́ ma wàá tí ọ ní dé ọmọ náà ẹgbẹ́ ẹ̀yìn náà tó ọmọ wàá tẹ ọmọ jẹ náà wẹ bẹ́ẹ̀ wọlé ẹ̀rọ paná ní bọ́ọ̀lù dùn fún ọ náà wẹ ọ̀nà jẹ ọ̀tọ́ọ̀bà iye ẹ̀bùn náà wọ́n ké ọ̀tọ́ọ̀bà ẹ̀rọ dùwẹ̀ ìtàn ara ta ẹ̀rọ dùn igun ẹ̀rọ dùn pa ẹ̀rọ náà rí o. Iye wa so amena wa gbefua ameni gbefua onina do afi sẹsẹsẹsẹsẹsẹsẹ ebogire ọgọ miamiamiamiamiamiamiamia ẹnu jẹna yẹ bolwale ẹbunawe I'm cold bọ́ọ̀lì ọ̀nàrú nìyẹn náà jọ́gùà náà ẹ̀yẹnà wẹ̀ zaiki ọ̀hún November ẹ̀bùnawe okay November otu nwere ọ̀sẹ̀ lẹ́lẹ̀ èyí ooo arọ́rí kèbè rẹ̀ náà yé lẹ́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  otu nwere ọ̀sẹ̀ lẹ́lẹ̀ èyí ooo arọ́rí kèbè rẹ̀ náà yé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. Ìwọ́nà àti òṣàgé wa gbọ̀n ìwà ẹgbẹ́ òṣàgé wa gbọ̀n ó lè pàgbé ìfẹ́ kó ìròyìn tó yẹ báyà gbàgbèkú náà wọ̀wẹ́sì gbàgbà pẹ́ẹ́pẹ́ náfẹ́kọ̀ gbèkú náà ìbọ̀nì ìṣàgé agbọ̀n yà ó gbàgbèmìtíánì.
ìyá yìí o. Sáàgé máa gbọ́, sáàgé máa gbọ́, ìwé mẹ́ta tó bọ̀ rẹ̀. Sáàgé máa gbọ́ ìyá yìí rẹ̀. Sáàgé máa gbọ́, sáàgé máa gbọ́, ìwé mẹ́ta tó bọ̀ rẹ̀. Sáàgé máa gbọ́ ìyá yìí o. Sáàgé máa gbọ́, sáàgé máa gbọ́, ìwé mẹ́ta tó bọ̀ rẹ̀. Ìyíjí agbọ̀n rẹ̀ ó sànà ya máa wè rẹ̀. Ìyíjí agbọ̀n rẹ̀ ó sànà ya máa wè rẹ̀. A máa fi àgbè rẹ̀ ó sàmẹ̀ ya wè rẹ̀. Àmì mi ẹ̀fọn rẹ̀ ó sàmẹ̀ ya wè rẹ̀. A máa tẹ̀ mú kéwà láwòdà o. Èdè náírà máa lò sáyà wè rẹ̀. Ò sáàgé máa gbọ́n òyà yìí rẹ̀. Sáàgé máa gbọ́n, sáàgé máa gbọ́n, ìwé mẹ́fà tó bọ̀ rẹ̀. Sáàgé máa gbọ́n òyà yìí o. Sáàgé máa gbọ́n, sáàgé máa gbọ́n, ìwé mẹ́fà tó bọ̀ rẹ̀. èrò nínà mìíràn olùkọ́ kàhún olùbíṣẹ́ yọ tó ṣáájú wà gbọ̀n agbọ̀nà ṣáájú rẹ̀ yìí ìyá rẹ̀ ẹ̀ wáyé rẹ̀. Ó sàtàrẹ́ mẹ́wẹ̀ ó fẹ́ rí ṣèké nìyẹn. Ó sàtàrẹ́ mẹ́wẹ̀ ó fẹ́ rí ṣèké nìyẹn. Ìwà búrẹ́kì náà èyí yànnà mọ́ o. Ìwà gbogbo náà èyí yànnà mọ́ o. Ó sàtàrẹ́ náà o. Màá ní ìwà wúsẹ́ o. Ilé náà kọ́ náà ní màbẹ́ náà o. Ó sáàgé máa gbọ́n ìyá yìí rẹ̀. Sáàgé máa gbọ́n, sáàgé máa gbọ́n, ìwé mẹ́fà tó bọ̀ rẹ̀. Sáàgé máa gbọ́n ìyá yìí o. Sáàgé máa gbọ́n, sáàgé máa gbọ́n, ìwé mẹ́fà tó bọ̀ rẹ̀. Agúwẹ̀ kò tí ì sànà.
fún lórí ẹ̀kọ́ fún owó nílé wọn àwòwáyá tó ìwé sọ́dọ̀ God ministry ètò ìwárí ayé ìwárí ẹ̀ka mẹ́rin owó nílé wọn àti wà mẹ́jọ́bù láàmì ìrùsáṣẹ́ sí àwọn ọmọ ìrùsáṣẹ́ àgbọ̀n ẹbí àbúgbẹ̀sẹ̀ mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí ìmá tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí ìmá tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí àwọn ọ̀nà òní ìgbẹ́ ọ̀gbọ̀n tó yẹ ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìmá tó bọ̀ lẹ́rí àgbọ̀n mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí àgbọ̀n ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí òsàgé wọn kàn ìbẹ̀rẹ̀ náà ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí ìmá tó bọ̀ lẹ́rí ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí ìmá tó bọ̀ lẹ́rí ìwé mẹ́ẹ̀má tó bọ̀ lẹ́rí. Ilele ilele o ilele èmi náà mọ̀ wẹ́ tẹ́lẹ̀ o mẹ́rin ilele mo wá ṣe mo jí mo náà ti mọ̀ sẹ́ mo wá ṣe mẹ́tì ẹ̀gẹ́ ní ẹ̀tẹ́ àṣẹ wo wẹ̀nà fọ́nà ìrọ̀pẹ́ dábẹ́ o ọmọ wẹ́mi ọ̀dọ́ o ẹ̀gí dábẹ́ ọ̀dọ́ o. Una
ọ̀pá gbé ó sàgánà wẹ̀ wọ́n wẹ̀ dàgbọ́n.